guys, my name is Ifewara, aka the Yoruba teacher. Welcome to another episode on Yoruba culture. Yeah, don't forget, last week we discussed on ORÍKì of Ògbómọ̀ṣọ́. Today I'll be bringing to you the ORÍKì of Ilesa. ORÍKì of Ilesa, ọmọ Ijesha. Àwọn tẹ́nígbọ̀lá òṣèré ọmọ olóbì mẹ́rìndínlógún, òkèkèké bàbá wọn lónìí gbàjọ, èyíkéyìí orílẹ̀-èdè kó rà fún mi wálé. Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni fìlà lílé ní lọ́wọ́. Mo mọ bí wọ́n ti ń kìjẹ̀ṣà tí fi ń fúnni lóbì tó gbó. Mo mọ bí wọ́n ti ń pọ̀mọ́ wá tó fi ń yọ kóńdó tì ní. Mo mọ bí wọ́n ti ń kí bàbá yín tó fi ń filé iṣẹ́ gbá mi lẹ́nu. Tá a bá sọ báyìí náà, tá a bá sọ pé tẹ́nígbọ̀lá òṣèré ọmọ olóbì ṣèje, òṣèré ọmọ olóbì ṣẹ̀fà, ńlẹ́ ọmọ olóbì ẹ̀ńdínlógún, wọ́n á máa fúnni lówó, wọ́n á máa fúnni lóúnjẹ. Ọwọ́ àjàká ògiri gbẹ̀du, ọwọ́ àjàká ò mọ́ gbọ́ bí mo ti ń wí. Tẹ́nígbọ̀lá ò, Tẹ́nígbọ̀lá, Ìjẹ̀ṣà di púpọ̀ lọ́dọ̀ mi, rẹpẹtẹ ni wọ́n ṣe. Bí n bá kìjẹ̀ṣà lọ́wọ́, gbogbo Esa-Oke bí ń bẹ níbẹ̀ dìde títí tó fi dòdò Ọ̀wá, tó fi dòdò Ibokun Ìjẹ̀ṣà. Tẹ́nígbọ̀lá kan náà ni gbogbo yín ṣe. Ògún torí kánhún ó jàwúsá, Ògún torí kánhún ó jàwúsá, Ògún torí obì ó jàjẹ̀ṣà. Ọjọ́ Ògún jàwúsá, Ògún kó kánhún, Ògún jàjẹ̀ṣà, Ògún òkóbì lọ. Ńlẹ́ kàgbà Ìjẹ̀ṣà kí n má kóbì tó gbó. Ògún ládùn mo fẹ́ gbòbì lọ́ọ̀rẹ́. Ọmọ Ògún tí ń jani tí ń gbàgbẹ́ ni. Ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n, pupa làbúrò. Òdúdú mo kọ́ fọmọ fún, ọjọ́ núbí dúdú mo nọmọ tí mo bí. Mo yá gbọmọ lọ́wọ́ dúdú mo fi fún pupa. Ìran Ìjẹ̀ṣà nísìn tòlótòló, ẹ̀rù bàbá yín nísìn pẹ́pẹ́yẹ. Ọmọ olókun adó, ọmọ olódò Idẹ. Ìjẹ̀ṣà ọmọ wa o, Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà ọmọ wa o, Ìjẹ̀ṣà. Yeah, do not forget to subscribe to my channel, and likewise do not forget to give this video a thumbs up. Thank you for watching.